ẹ tún kú déédéé wòye o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá porogodo. n tí ó wù wó ò ní pa wá n tí ó pa wá ò ní wù wá lágbára àṣẹ Èdùmàrè. ẹ̀kọ́ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ kọ́ nínú sinimá àgbéléwò yìí ni. mò ń bọ́ lọ́n sọ̀rọ̀ ó sì ń gbọ́ kò túmọ̀ sí pé ikú ò ní pa wá o. èmi mo súnmọ́ lọ́n jù èmi mọ lọ́n mo lè ké pè lọ́sàn-án lóru lálẹ́ kò túmọ̀ sí pé ikú ò ní pa wá. ikú ọ̀pẹ ni tá à ń pè ikú ọ̀pẹ ni tó ń pè ní. Ọlọ́run ọba mi Èdùmàrè ẹ̀bẹ̀ kan lèmi ń bẹ̀ ọ́ pé dákun àtèmi àtàwọn olólùfẹ́ mi má jẹ́ kú òjijì wọlé tọ̀ wá o. ẹ já farabalẹ̀ ká wo sinimá yìí dáadáa ká wo ohun tí ó ṣẹlẹ̀ ń bẹ̀. ikú ò ní wọlé tọ̀ wá láìròtẹ́lẹ̀ ọjọ́. ó bá tẹ́gùn sọ̀rọ̀ ó ń gbọ́ ó bá jí sọ̀rọ̀ ó ń gbọ́ ó bómi sọ̀rọ̀ ó ń gbọ́ o. Sàlámù àléékà ọ̀rẹ́ mi àtàrà ìlú. Wa alaikum salamu. Ṣé káàbà? ṣé kò sí àdéhùn lọ́sàn-án. Ó ní iṣẹ́ pàtàkì kan tí mo wá ṣe ládùúgbò rẹ̀ ni. Bẹ́ẹ̀ tí ẹ rí. Kí wàá ní iṣẹ́ àmì ìgbà? Ìmọ̀ tí mo kọ àtàkà. Ẹ̀kọ́ àtàkàrà dà. Àmọ́ àdá kí n fún wọn ní ẹlẹ́rìndòdò kó wá fi inú ìtẹ̀rẹ̀. Yín náà dáa. Yín dà. Ara rẹ̀ dá ń balẹ̀. Ó ṣe omi o. Ó ṣe gbogbo ògbà. ọ̀rẹ́ mi ojoojúmọ́ mo fi ń gbọ́ròyìn rẹ bó o ṣe ń gbẹ̀mí àwọn èèyàn lọ́tún lósì kí ni adé ọ̀hún sí mi ni. Ọkùnkùn mi fi ń sinmi ṣùgbọ́n iṣẹ́ ẹlẹ́dàá mi ni kò ṣe é má jẹ. ó gbọ́dọ̀ jẹ́ torí ẹlẹ́dàá ò ní ní kọ́ gbẹ̀mí ènìyàn kọ́ ọ náà ní gbà àfi kọ́ gbà á ó gbọ́dọ̀ jẹ́. Azaralu èèyàn gbọ́dọ̀ máa fò bọ́ọ̀sì fò kiri olùkọ́ tó jẹ́ ikú ká ó ní láti jẹ nǹkan támúnú rẹ le támúnú rẹ dún sọ jẹyàn. Inú náà dáa inú mi ó dùn bí bá rí yàn àmọ́ bíyàn bá lè délẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bíi ti pò. Ṣé Ahmed mo wí fún ọ tẹ́lẹ̀ pé mo máa ń ṣiṣẹ́ pàtàkì kan ládùúgbò rẹ̀. ilé ìwò gan-an ló ti wá ṣiṣẹ́ ní gbogbo àgbègbè. Ilé rẹ ni. ilé Bẹ́ẹ̀ni. Àjàrà Ànífà Sódìkì là ọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlejò ń bọ̀ lọ́dọ̀ mi lénìí àṣàyẹ́ lọ́rẹ́ mi dákun dáa ní ẹni tó fi wá pa sílé mi. Ìwọ ni. àwùsù láì àṣàrà ìlú àdéhùn bẹ láàrin wa bí tó bá kù oṣù mẹ́ta tẹ́lẹ̀ dání kó wá pè mí ní ìjẹ́ kí n ti mọ̀. Mo rántí mo sì wí fún ọ. Mo má dé òṣì. Mo wí fún ọ. àṣàrà ìlú wọ̀ wí fún mi. Mo wí fún ọ. Ahmed mo wí fún ọ. sọ òdodo wọn là ó ká ọ̀nà mọ́ọ̀ràn kódà bó jẹ́ kókóró. Ahmed nínú tàdé mo jẹ́ níwájú ilé dá nínú wa dé láyé àkùn nínú wa dé o ṣètò mẹ́sàn-án fún ẹ. ìlànà yà wí fún mi. Ó dáhùn báyìí náà ó bá wí báwọn. Níbi oṣù bíi mẹ́ta sẹ́yìn ó gbẹ̀mí nìkan ilé kẹwàá lápá ọ̀tún rẹ̀ sọ̀rọ̀ tí. bẹ́ẹ̀ ni àṣàrà bẹ́ẹ̀ ni. Níbi oṣù bíi méjì sẹ́yìn ìyẹn kan jáde láyé lápá òsì rẹ̀ sọ̀rọ̀ tí mi nù. bẹ́ẹ̀ ni kódà àwa la kí òun sí lára. Níbi ọjọ́ bíi mẹ́fà sẹ́yìn ọmọ kan níwájú ilé rẹ̀ láàrin. ọmọ ya Saheed nù. àṣàrà ìlú kódà àwa la ṣe jìnnìṣà rẹ̀. Ní ọ̀sẹ̀ tó kọjá mo pa ìyẹn kan ní àgbẹ̀ lẹ́yìn ìdílé ilé rẹ̀ àwọn òkè nílé wọn. Abubakar nù. àṣàrà ìlú kódà mi mo ṣe wá sí ibi ọjọ́ mẹ́jọ ẹ̀ mo sì pọ́n ọ lé mo jẹ́ káwọn ènìyàn mọ bó ṣe lágbára sí ó fi gèdè jù mí nílùú ìwọ làkọ́kọ́. àṣàrà ìlú mo ní ìfẹ́ rẹ ju ànábì lọ. Àná lánàá yìí gbogbo owó kan ní àdúgbò bẹ́ẹ̀ ni mo mọ̀ àṣàrà ìlú mo mọ̀. wà ní ìsọfún ibùgbọ̀n. ọ̀rẹ́ dákun kí n gbọ́ mo lọ́wọ́ mo sì níyàwó padà kí n sọ àsọtẹ́lẹ̀. Ìwọ àtẹlẹ́ ẹ̀dá rẹ̀ lè tó lásọtẹ́lẹ̀ èmi àtẹlẹ́ ẹ̀dá mi ò tó ṣàdéhùn tó kí n pa ọ́ lọ.
bá jẹ́ bẹ́ẹ̀ dákun sọ fún mi láǹfààní kí n lọ wá sí kí n. ìṣẹ́jú kan ló kù fún Amadi. dúró mo gbọ́.